Ẹ kú dédé àsìkò yìí, ẹ sì tún káàbọ̀ padà sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv fún àkọ́tún ìròyìn àkíkà tí ó mọ̀ lákàkìyàn àwọn ìròyìn tó gbẹnu tán, àwọn àìrò àgbọ́gbárímú ìròyìn tó níṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà alábi. Kì í ṣe pé àmọ́ láti fi dẹ́rù bà yín o, bí ó ṣe pé ká lè fi kẹ́kọ̀ọ́ ká tún lè jọ fi mọ̀ bí tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharun bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sódì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún. Ẹ máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún lórí ìkíni ẹ̀wọ̀n eléyìí tí mo kọ́kọ́ ń wò níwájú mi lásìkò yìí. Ó náà ló wá láti ìpínlẹ̀ Èkó, níbi tí wọ́n ní àwọn èèyàn tínú ń bí. Òun náà ló jẹ́ pé wọ́n mọ̀ dáná sun ọkọ̀ kan eléyìí tó jẹ́ pé ọkọ̀ ọ̀hún ó sáré lóní kíkankíkan o, tó sì sọ ìjánu rẹ̀ tó sì lọ gbẹ̀mí lẹ́nu ọmọkùnrin kan eléyìí tí ń lọ jẹ́jẹ́ tiẹ̀ ní agbègbè Onípànù ní ìpínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ lọ́jọ́ Sátidé tó kọjá lọ yìí. Kódà ẹni tí ó jẹ́ agbẹnusọ fún àjọ tí ń ṣàkóso ìgbòkègbodò ọkọ̀ lójú pópó LASTMA Olúfẹ́mi Òkè Ọ̀sanyìntólú, òun náà ló fi léde o lọ́jọ́ ìsinmi tó kọjá yìí wípé ọkọ̀ Toyota Venza kan òun náà ló sáré àsápajúdé tó sì lọ kọlu ẹnìkan tí òun rìn lọ jẹ́jẹ́ tiẹ̀ jẹ́jẹ́ rẹ̀. Wọ́n ló gbẹ̀mí lẹ́nu ọmọkùnrin ọ̀hún lẹ́sẹ̀kẹsẹ̀ o. Wọ́n ní nígbà tí wọ́n sì débẹ̀ nǹkan ní ọkọ̀ ọ̀hún pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ EK 839 HU. Òun náà ló jẹ́ pé àwọn ọ̀dọ́ tínú ń bí ọ̀hún wọ́n ti dáná sun ọkọ̀ náà látàrí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ lóní kíkankíkan. Látàrí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ náà, wọ́n ní kódà ẹnìkan tó wa ọkọ̀ ọ̀hún báyìí náà ni wọn ò mọ ẹni náà wọn nítorí ó ti júbà èwòrò. Kódà ẹni tí ó sì dolóògbé látàrí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, òun náà ni ẹnikẹ́ni kò tíì mọ̀ báyìí, kò sì sí ẹni tó yọjú láti wá fún òkú rẹ̀. Ó dá ẹjẹ́ nínú àwọn ìròyìn tó tún bẹ níwájú mi lásìkò yìí. Ó náà ló wá láti ìpínlẹ̀ Benue, níbi àwọn èèyàn tí kò dín ní 20 òun náà ni ó jẹ́ pé wọ́n ti dolóògbé o nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi kan eléyìí tó dédé dojúdé lásìkò tí wọ́n rìnrìn àjò ní ìjọba ìbílẹ̀ Àgátù ní ìpínlẹ̀ Benue ọ̀hún. Ọjọ́ Sátidé ọ̀sẹ̀ tó kọjá ní ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀. Wọ́n ní ń ṣe ni ọkọ̀ ojú omi tó jẹ́ eléyìí tó ń fi igi ṣe ọ̀hún, òun náà ló rìnrìn àjò láti ìpínlẹ̀ Nasarawa níjọba ìbílẹ̀ Tótò nípínlẹ̀ Nasarawa. Òun náà ló ti rìnrìn àjò wá tó kó àwọn èèyàn wá sí ọjà kan eléyìí tó ń bẹ ní ìpínlẹ̀ Benue. Wọ́n nínú odò River Benue ọ̀hún gangan ni o. Nígbà tí wọ́n sì máa padà, òun náà ló jẹ́ pé ọkọ̀ ọ̀hún ló bá yí dande tí àwọn èèyàn tí ń bẹ ní ọkọ̀ náà tí wọ́n sì gbogbo wọn àwọn èèyàn tí ń lọ bí 20 wọ́n jẹ́ pé àdẹ́dá. Kódà ẹnìkan tó jẹ́ lára àwọn olùgbé agbègbè ọ̀hún, Àdányè, ó sọ di mímọ̀ wípé ó ṣẹlẹ̀ òun ṣe wọ́n kúrò lọ́jà lẹ́yìn tí wọ́n ti parí kátàkárà wọ́n sì ń lọ ilé. Òun náà ni wọ́n pàdé ìṣẹ̀lẹ̀ ìjàmbá yìí. Kódà ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Àgàtú ní ìpínlẹ̀ Benue ọ̀hún ó fìdí ẹ̀ múlẹ̀ o. Ó ní ó ṣẹlẹ̀ lóòótọ́, ó sì jẹ́ tó bani lọ́kàn jẹ́ wípé àwọn èèyàn wọn kò ní inú ọjà. Òun náà ni ó sì jẹ́ pé wọ́n ń lọ sílé wọn tó jẹ́ kán tó bá kó òjijì wọn pàdé. Wọ́n ní kódà wọn ti ń gbìyànjú láti kàn sí alága ìjọba ìbílẹ̀ Tótó nípínlẹ̀ Nasarawa láti lọ ṣàbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí àwọn tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà tó ṣẹlẹ̀ sí, nítorí ó jẹ́ ní tó bani lọ́kàn jẹ́ púpọ̀. Ọ̀dà lákòótán láti ìpínlẹ̀ Kwara. Wọ́n ní ilé ìtajà kan ní ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin gangan tó jẹ́ alájà méjì. Òun náà ló jẹ́ pé àwọn ilé ibùsọ̀ ìtajà tó tó 25 òun náà ni iná mọ̀ bàjẹ́ ráúráú tí iná sì mú o nínú ọlọ́jọ́ Sátidé nílùú Ìlọrin. Wọ́n ní ilé ìtajà òun náà ló jẹ́ Alhaji Haruna Kanyi Shopping Complex eléyìí tó ń bẹ ní inú ọjà Ìpátá ní ìlú Ìlọrin tí ṣolúlo ìpínlẹ̀ Kwara. Wọ́n ní kódà ní tó jẹ́ agbẹnusọ fún àjọ panápaná ní ìpínlẹ̀ Hasan Adékúnlé ó fìdí ẹ̀ múlẹ̀ wípé òru gànjọ́ òun náà ló jẹ́ pé àwọn èèyàn wọ́n pè òun wípé iye nìkan nù àwọn ibùsọ̀ ìtajà ní ilé ìtajà òun náà ló jẹ́ pé ó mọ̀ gbà náà ní àárín òru. Kódà nínú àwọn bíi
nínú àwọn ṣọ́ọ̀bù eléyìí tí ń bẹ ńbẹ̀ ló jẹ́ pé àwọn kan wọ́n ti bàjẹ́ gúrúgúrú. Wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ náà tó ṣokùnfà rẹ̀ náà ni pé láti bí ọjọ́ márùn-ún kò síná lágbègbè ọ̀hún. Wọ́n ní ṣùgbọ́n òru ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ gangan náà ló jẹ́ pé àwọn àjọ apínnáká wọ́n tanná ní òru ọjọ́ náà wọ́n ti tanná tí wọ́n sì tanná yìí. Wọ́n ní bóyá òun ló wá ṣokùnfà kí wáyà kó kanra àti àwọn nǹkan míì tí ó sì gba iná látà nínú ilé ìtajà ọ̀hún. Alukoro fún àjọ panápaná ìpínlẹ̀ Kwara ó wá ké sí àwọn èèyàn wípé ẹ jọ̀ọ́ jàre o, tí a bá ti ń kò ní ilé iṣẹ́ àbí ìtajà wa àbí ibi iṣẹ́ wa ẹja mọ̀ pa gbogbo àwọn nǹkan tí ń lò ná níbẹ̀. Ọlọ́run ò ní járí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọmọ rárá. Ọ̀dà àwọn mọ̀démàgẹ́ ìpínpéjú ní àlàáfíà àníri jù báyìí lọ lórí àkọ́tún ìròyìn àkíkà náà fún ti tàsìkò yìí. Ẹ tún máa darapọ̀ mọ́ wa nígbà míì fún àkọ́tún ìròyìn náà ìṣẹ̀ṣẹ̀ bí tó ń darapọ̀ mọ́ wa. Sọ́díkò ló wá ṣe ilé mi jẹ́ Bàṣárù bàbá tó bí mi lọ́mọ eré àti àánú lọ́ba kó mọ̀ bẹ́ẹ̀ nìkan kan wá gbé ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.